dédé àsìkò yìí ẹ̀yin olùgbọ́ wa tí ẹ ń wò wá níbikíbi tí ẹ bá wà èyí ni ìkànnì Muinet TV ẹ máa rí àwọn àgbékalẹ̀ èdè Yorùbá láti ọwọ́ Muinet Entertainment tí a pè àkọlé rẹ̀ ní Yorùbá máa sọ pé dáadáa ò lè jà ṣùgbọ́n ní àbúrò tó gbójú kí ló bí ìtàn yìí ìtàn dòwe ni ẹ máa bá a kà lọ. àbí òye ọ̀rọ̀ tó bá yẹ ká fi òru sọ ẹnìkan yìí fọ̀sán sọ lẹ́ o ò ní kọ́mọ̀ bá sí náà ni ṣé Aláàfin ń bẹ nílé àwòyá pé ẹ jáde yọba jáde. olómi ò pèrè ọba wo lọmọ sọ́bẹ̀sùn tí fakóró rí akátá òrùn lójúkún pẹ́ńlẹ̀bẹ́ òrùn lẹ́sẹ̀ méjèèjì ọmọ kú tó mọ ní tí ò gbọ́dọ̀ pani ní ọmọ àrùn tó mọ ní tí ò gbọ́dọ̀ gbé níṣe ikú pọmọ bàbá ń dúpẹ́. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ẹ̀yin Ọ̀yọ́mèsì wọ́n mọ̀ rí ń wò yìí sí òsì. kábíyèsí Aláàfin Àjùwọ̀n àrólé Ọ̀rànyàn ẹ̀yin lòlòlò tí ó lòlẹ̀ igbó kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ gbó kẹ́rin kẹ́sẹ tẹ́ ẹ bá lo gba ọdún láyé ẹni ni. kábíyèsí àwọn àlejò kan ni wọ́n wọ̀lú Ọ̀yọ́ wá wọ́n sì pé ẹ̀yin làwọn fẹ́ bá ní gbólóhùn kò sí bá a ṣe fi hàn tó wọ́n ní rárá o ẹ̀yin gan-an ni wọ́n rà wọ́n sí. àwọn ìránṣẹ́ wọn dà. wọ́n bẹ́ ń gbàgede. ẹ pè wọ́n wọlé ẹ jẹ́ wọn wọlé. olóye wọ́n bẹ́ ń gbàgede. ọmọ ají ń ṣe bí Ọ̀yọ́ là ń kúkú rí Ọ̀yọ́ ò ní ṣe bí babẹ nìkọ̀ọ̀kan akátá òrùn lójúkún pẹ́ńlẹ̀bẹ́ òrùn lẹ́sẹ̀ méjèèjì ẹ búra o. Aláàfin Àjùwọ̀n mo ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́. ẹ káre ẹ sì rà ń lẹ̀. kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ́ ó dọ́kínní Olówu ló rán sí yín o ó ní gbogbo àgbáyé ló ti mọ̀ wípé Ọ̀rànmíyàn ń ló tẹ ìlú Ọ̀yọ́ dún òun sì ló kọ́kọ́ jẹ Aláàfin òun l'Aláàfin àkọ́kọ́ ṣùgbọ́n báyìí ni lágbájá ṣe tó imú ẹ̀rùn èsì jẹ ó ṣeé ṣe kó má mú ẹ̀rùn tọdún yìí jẹ o nítorí pé ẹ̀rùn rìn bákan náà Olówu wa ní kí n sọ fún yín ó ní ká sọ fún yín wípé tẹ́ ẹ̀ bá ti fẹ́ kóun ó kógun wọ̀lú Ọ̀yọ́ wá tẹ́ ẹ̀ bá ti fẹ́ kóun ó kógun wọ̀lú Ọ̀yọ́ wá tẹ́ ẹ̀ bá ti fẹ́ kóun ó kógun wọ̀lú Ọ̀yọ́ wá ẹ tọ́jú igba ewúrẹ́ igba àgùntàn igba ayẹlé igba omidan igba ọ̀dọ́ igba tòlótòló bẹ́ẹ̀ ṣe tọ́jú. igba nù rẹ lọ kóró gbáwó lẹ́nu yín ó ṣe ìwọ kí bàbá máa fi òkèlè gbọ́n bẹ́ẹ̀ kọ́mi ọ̀wá gbáǹkó. ṣé tá a bá rí àìwí mọ́kàn. gbé gbogbo ẹnu rẹ sọ́hùn kò ní burú fún bàbá kọ́ pé ọ̀dọ̀ ọwọ́ ọmọ òun lọ́rùn àti ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bá bẹ́ẹ̀ nìkan kan láéláé bá tó gbọ́ pé tó sẹ́rú aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n pè kẹ́ ẹ relé kẹ́ ẹ má délé kẹ́ ẹ rodò kẹ́ ẹ má dòdò kẹ́ ẹ roko kẹ́ ẹ má dòko kẹ́ ẹ wá tí oko òròkò dóko òròkò so ẹ bàbá ta ni wọ́n jẹun tájá jùrù arífín yìí mọ̀ tiẹ̀ wá pọ̀ o. káì iṣẹ́ wa kan Ààrẹ Ọ̀nà Kakanfò. ẹ gbọ́ o ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ jẹ́ aṣọ ẹ̀gì mọ́mọ́já lọ́rùn káwọ́ ó lè bá àtọ́jọ́ ẹ̀yin ẹ̀ṣọ́ Ọ̀yọ́ ẹ wá lọ ṣètò gbogbo ohun tí Olówu bá ń fẹ́ fún. èèwọ̀ àbùkù
Aláàfin Àjùn ẹ má di atọ́ ayé lódì ẹ ṣe. ẹ wo ẹ̀yin Ọ̀yọ́mèsì ètí ń bá fẹ́ ní ẹ bá ń fẹ́ o. ẹ wo Aláàfin Àjùn ẹ jẹ́ ń ṣe yín gbẹ́rẹ́ pàkọ́ kan o. ìran ọmọ Ọ̀rànmíyàn kan ò jẹ́ ọba nílùú Ọ̀yọ́ yìí rí kó sojo. àwa Ọ̀yọ́mèsì a sì nílé faradà mọ́ o torí pé àìlọ́ba ká lójo bí èèyàn bá lọ́ba tó bá lójo ọ̀pá ní parú wọn àìsí ìsọjẹ̀ ká sojú tì mí gbogbo ẹni tí bá ń tijú ò lè sọjẹ̀. ẹ wo ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ wo yíyọ ẹkùn kì í ṣe tójó o ẹ jẹ́ àbú ẹni tí ò ní nínú ọlá wa ẹ gbọ́ o ẹ dá sí ń ṣe yìí o nítorí tí a kọ́ o nítorí àwọn ọmọ wa ni àbí bàbá ló lè ó burú ó lè pè kọ́ lójúgun àwọn ọmọ tá a bí ń kọ́. dàdá àjùwọ̀n òjò ni ọ́ olójo ẹgbọ́n náà àdégbò fọhùn ní mẹ́yìí okó sùn sí ni lórí. ẹ wo àwọn Ọ̀yọ́mèsì àti gbogbo ìlú Ọ̀yọ́ pátá a ti fẹ́nu kọnu dàdá àjùwọ̀n akọ̀ kọ́dà Ọ̀yọ́mèsì ti ń ṣètò ọba alágbára tó wá láti inú ìran Ọ̀rànmíyàn tí ó wàá gbà wá lálù Ọ̀yọ́ yìí gbogbo rádaràdá tójú wá rí ìlú Ọ̀yọ́ yìí ó tó gẹ́. ẹ̀yin Ọ̀yọ́mèsì wọ́n bá rán ní sẹ́rú ẹ jẹ́ àfitọ́mọ jẹ́ lóde àti ìrètí rẹ káàbọ̀ lóde àti ìrètí rẹ ṣe dáadáa. lọ́mọ ọba kò sọ iná lójú iná lẹ́nu ọkùnrin gbọ́dọ̀ bí iná jò láàrò. kábíyèsí o ilé ọmọ ọlámọdún ọmọ ọlámúrúdù ọmọ òdùà ọmọ ọ̀kàbí ọmọ ọ̀rànyàn jágbàmọ̀ràn Aláàfin ọ̀run ẹnu wẹ́lẹ́mú iná jíjẹ àrírá ìwẹ́lẹ́rẹ́ bá a sọ̀rọ̀ ìjòjò àgbàbá ńlá yìí lọ́kọ́ tẹ̀lẹ̀ ìlú Ọ̀yọ́ yìí lọ́kọ́ jọba àfin láàfin Ọ̀yọ́ ìyàwó là á kì ní Ọ̀rànyàn apọ̀tún akínílé akínlọ́pọ̀. ẹ má bàa jà mọ́ apá ẹ̀yìn ọ̀ka ìkókó ní dá ọmọ adìẹ oníbodè tí jẹun lẹ́nu odi adìẹ oníbodè tí wọ́n sàká kún ẹ̀wù lẹ̀kẹ̀ ọba ńlá tí dásà tó wù ọba ńlá tí ṣe gíga ọmọkùnrin rẹ̀ mọ́ kábíyèsí o. láàmú ọba kan sọ iná lójú iná lẹ́nu ọkùnrin pọlà bí iná jò láàrò onígbàgbàgbà ìgbà òun ò sọ. gẹ́gẹ́ bèké lẹ́nu ọkà àti fọwọ́ ìjà lálẹ́. ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ̀gbọ́n mi Àjùwọ̀n ńkọ́. kábíyèsí o kábíyèsí Olúkòso àyànràn àná abábá mọ́nímọ́ní wọ́n ní bí ìlú kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. kábíyèsí ó jó làjú wọn. àìlọ́ba ká lójó bí èèyàn bá sì lọ́ba tọ́ba lójó ọ̀pá ní parú wọn. Àjùwọ̀n lójó Àjùwọ̀n tí wọ́n fẹ́ mú ojú tiẹ̀
wọ́n fẹ́ fi sọ láàlú Ọ̀yọ́ dì mẹ́rí àwa ò sì ní lajú lẹ̀ báyìí kí tàlùbọ̀ kó wọ̀ ẹ̀yìn torí náà la fi wá wò pé ibi náà bá kú ìfẹ́ rú bojú ni bọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀rọ́pò báládìí ọ̀bá sì wá sí ńlẹ́ mọ́ ọmọ wọn ní jogún ẹbú ẹ̀yìn ìlú Ọ̀yọ́ àti dalábùkù kò wá sẹ́ni náà tó lè bá wa dá ọlá òun padà tó ju Olúkòso Àyànràn lọ́lọ́ ẹ̀yìn ìdí rèé tá a fi wá fẹnu kò pé kárẹ́ ń fẹ́ sí Olúkòso kó wá di Aláàfin nílùú Ọ̀yọ́ kí ìlú ó lè bá àtùbà kó lè bá àtúnṣe. ẹ ṣeun ẹ̀yin Ọ̀yọ́mèsì ó dáa náà kò burú mo gbọ́ yín yé ẹ wá gbọ́ o èmi ò fẹ́ ké ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún èmi ò fẹ́ à ń gbayaláya gbogbo ohun tí ó kó ìlà yìí lọ bá ìlú Ọ̀yọ́ èmi ò fẹ́ o kí kálukú kó lọ tọwọ́ ọmọ rẹ̀ bọ́ṣọ́ gbogbo ohun tí ó kó wàhálà bá ìlú èmi ò fẹ́. kábíyèsí o Olúkòso ọkùnrin ọkọ ìyá o. kábíyèsí kí lẹ ń ṣe ẹ má já àwọn ọ̀rọ̀ ẹ má já kẹ́nìkan ti wá tìkùtì ó ní bá òkú ìṣe òtán bọ́ba àkàn ọ̀bá kú ọba àkàn kì í jẹ Aláàfin Àjùwọ̀n ń bẹ láyé kò tí ì kú lọ́wọ́ wíta ìpín ẹ wálé ẹgbẹ́ ẹnìkan dé ẹni Ṣàngó ni àbí kí ni ẹ ti ń porúkọ rẹ̀ kọ́ wá jọba láwa lórí kò lè ṣeé ṣe. kóró gbá lẹ́nu rẹ̀ ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ ó yá ẹmu dọ̀bálẹ̀. ọlọ́yà ni bàbá mi ẹ̀yin lẹ́sìn pè mí ẹni wá jọba ẹ̀ ń sì jọba. kábíyèsí o. lójú ọ̀nà kábíyèsí o. kábíyèsí o. Àjàdí. bàbá Oorun ló wá sòrò kò ní. bàbá mo ti ṣiṣẹ́ ó ti rẹ̀ mí ó mo ṣe ní ìwà fohùn sí àyìn àmọ́ ẹ̀yin náà ti ṣe tán ni. èmi náà ti mọ̀ tí mo lè ṣe díẹ̀. ǹjẹ́ gbóhùn tó ṣẹlẹ̀ ń jẹta. ṣé pa ti olóyè tí Ṣàngó dàdọ̀ balẹ̀. bẹ́ẹ̀ ni. ọjọ́ burúkú èṣù gbomi mu. ọjọ́ burúkú èṣù gbomi mu. bẹ́ẹ̀ ni. mo tiẹ̀ wá gbọ́ pé wọ́n ní wọ́n ti dá olóyè ọ̀hún lẹ̀. wọ́n tú sílẹ̀ ṣùgbọ́n o kò farare lọ odò tó gbégi níbù kò ní farare lọ. kò ní farare lọ. bẹ́ẹ̀ ni. a ní àfiná ṣọkọ ń jóni lára a ní àfi òòdù ṣe àlè òun náà múni lótùtù ọyẹ́ tá a tún ní àfiṣe onítìjú ń káni lọ́kọ̀ bí ọ̀kasà ẹja tándìlà ní òmòǹjó tándìtándì tí wàá bọ́ síbẹ̀. ṣé bẹ́ẹ̀ rẹ ní dàda ò lè jà ṣùgbọ́n láàbúrò tó gbójú. dàda ò lè jà. ṣùgbọ́n láàbúrò tó gbójú. ṣùgbọ́n láàbúrò tó gbójú. bẹ́ẹ̀. ẹ ṣe ẹ̀rí báyìí ìtàn náà dá lérí Aláàfin ìgbà náà tí a máa ń gbé dáadáa ó lè jà ṣùgbọ́n lábúrò tó gbójú kì í ṣe pé tó gbójúlé ó gbójú ni àbúrò rẹ̀ gbójú ni ngbà míì àwọn àgbà míì á ní àbí ẹ̀wà gbà wá bí dáadáa Àjùwọ̀n ọba tí ó jó ní sùúrù tó sì lówó lọ́wọ́ kì í fẹ́ kógun ó dé kì í fẹ́ kí nǹkan kan ṣe kankan náà mọ Ọ̀yọ́ lásìkò táwọn gbogbo bá fẹ́ yọjú wọn máa ń fowó ra ogun kí nǹkan kan mọ̀ ṣe ewúrẹ́ kọ́ mọ̀ ṣàgùntàn làwọn ará Ọ̀yọ́ àwọn aríjẹ́ mọ̀dàrúgbà náà wọ́n bá nírọ́ o eléyìí lójú pọ̀ o èrè ní àwàdà ni wọ́n yọ bàbá lóyè
n kò ṣe pé ọ̀ràn yàn bímọ tọ́pọ̀ nígbà wọn tún pẹ̀lú mi ọjọ́ ọmọ ọ̀ràn yàn náà Aláàfin Ṣàngó èyí ò sì gbèrègbè bẹ́ẹ̀ nìkan bá ti ákú àti ọ̀tọ̀ yálà ọ̀jáde ní ìwà bọ́ sọ̀rọ̀ òdì ní bí Ṣàngó bá yanu báyìí náà jáde lẹ́nu ẹ̀ lọ́fà àràpá ní à ń pẹ́ ẹgbà wá o ìwo tún lè yí o àfinásọ ọkọ̀ jóni lára àfojòsàlẹ̀ omú níbi òtútù abẹ́wà rọ́jẹ́ tá a tún ní àfisọ́ ń tìjú ó tún ká ní kò bí ọ̀kasẹ̀ ẹja làwọn kan á ní ẹbẹ́ ní dàda ọ̀dá ní dàda ò lè jà lóòótọ́ ó sì lágbóró tó gbójú ẹ fara mọ́ ni a máa ń lo òwe yìí nígbà míì tí àwọn kan ìdílé kan bá rò pé àwọn ọmọ àwọn lágbára tí wọ́n rí àwọn ìdílé tó dàgbà fín wọ́n á máa ṣe sùúrù ṣùgbọ́n níjọ́ ọdún bá bí ilẹ̀ yọ bàgbẹ̀ níjọ́ ọdún bá bí ọ̀hún ọmọdégbélé nínú ìdílé kejì tí wọ́n wá fẹ́ wọn dáadáa wọ́n wá ara ipò ààyè ọ̀wọ̀ fún àgbà wọn ìgbà náà ni wọ́n á máa sọ fún wọn pé dáadáa ò lè jà kẹ́rí bọ́lá búrò tó gbójú gbogbo àwọn àti ìdílé wa ti rìn bó ti wà ládùúgbò nísìn àti lẹ́nu nóòlù bẹ́ẹ̀ ni dáadáa ò lè jà ṣùgbọ́n lábúrò tó gbójú ìtàn náà ò ní ju àìlọ́ lónìí tí a bá rí n tó bá rú i lójú nínú àwọn òwe kọ̀ọ̀kan tẹ́ gbọ́ nínú eré yìí ẹ mọ́ ṣàlàyé kọ́lẹ̀ kẹ́sì kàn sí iléeṣẹ́ Muinet TV a lè ṣàlàyé ẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ torí a fẹ́ kí Yorùbá ọmọ gbèrú sí kó sì mọ dàgbà sí. Orúkọ tèmi ni Olóyè Adérẹ̀mí Adédèjì tí gbogbo yín mọ̀ sí Ọlọ́fà Iná èmi ní Ṣọ́ba lójú tèmi nílùú Ẹ̀dẹ́ ẹ ṣé o. Káàbọ̀ sí orí ètò wa tí ẹ ó máa wò láti iléeṣẹ́ Muinet TV nínú ètò tí a pè ní Yorùbá máa sọ pé ẹni lẹ́rù lọ́lẹ́rù ẹni lẹ́rù lọ́lẹ́rù ìtàndòwe ni òwe tó rọ̀ mọ́ a máa yànnà náà fún yín pẹ̀lú eré oníṣe látọwọ́ Muinet Entertainment ẹ máa bá a ká lọ. díẹ̀ o mọ̀jọ̀ fọ́ o díẹ̀ o kàlẹ́ wọ́ ẹsẹ̀ díẹ̀ o bàbá mi o olúwa mi o olúwa tẹ̀mí o àkàrẹ̀ ẹ̀kúnṣẹ́ o tí n bá ti rí ẹnu mi àti máa dùn ẹ̀kúnṣẹ́ ẹ̀kàrẹ̀ bàbá o bàbá ọmọ eléyìí àkèrè fúnṣẹ́. ẹbí mi mọ àlówó mi dákun gbá gíní fún mi. ẹ yé fowó ṣòfò mọ́ bí wọ́n gbàǹjẹ pé lọ ẹ lóòótọ́ àmọ́ ẹrú láwọn àpẹẹlẹ ní àbí wọ́fà. àdèpè ń wọ́fà a sì lè pè lẹ́rú síbí yàrá ẹ̀bẹ̀ kí ni wọ́n fi wá yáwó lọ́wọ́ mi ń dọ̀kan ọmọ ṣe wá ọmọ náà yáwó ó wọ̀ mí lójú dọ̀kan kò jọ pé mo mutí yó ni mo mú yẹ wọlé ni mo bá. olúwa mi o. ètò bó ṣe yá àfẹ́sọ́nà àbẹ̀kí ló ń bá kówó fún bàbá ẹ̀ ní wọ́n bá wá dówó padà fún mi ní wọ́n bá mú àbẹ̀kí lọ ọba mi nínú jẹ́ mo fẹ́ sọ ọ́ dìjà ń gbọ́ pé mo padà gbà fọlọ́hún. ẹ dákun. akíájò. ọ tí ẹ wá wò wò kò wá pẹ́ kó jìnnà ọkọ àbẹ̀kí ló ń bá ṣàgbákò lọ́ba kú. omi bá mú tiẹ̀ omi mú. ọwọ́ mi kọ́ kì í ṣe pọ́wọ́ mi ni kú ẹ̀ ti wà ẹ dákun ṣe tọ̀wọ́n epo àbí ta ìrora obìnrin pọ̀ jábúrá tó bí omi ò jẹ mí ń yà ebi wà náà mà pé omi ò jẹ mí ń yà èyí tí ò bímọ èyí tó bímọ tó kú èyí tí ń gàgùn sára ọkàn gbogbo wọn túká gbogbo wọn kàn kú lọ́nà ọba túká
mo rówó rẹrú mo rówó yáwọ̀fà mo rówó ra gbogbo ohun ànímọ́ni wò rówó ọmọ ṣe ṣe rí ẹ wo inú mi bàjẹ́ ẹ̀rín mi kan báyìí àmọ́ bá a kú ìṣe ọ̀tán ń gbòóde lóòrò àná baálẹ̀ bá ránṣẹ́ pè mí wọ́n ní agbo tọ́jẹ́ bàbá àbẹ̀kí ńlọ́ba mọ́mọ́ yìí wá wọ́n ní àbẹ̀kí sọ pé èmi lò ń lóyún fún. wọ́n lọ sọ pé àbí ẹ̀yin lẹ olúwa mi lónìí olúwa mi lónìí. wọ́n wá sọ wípé èmi kọ́ bí àmọ́ tí mo wá fẹ́ sọ fún yín ni pé ẹ wọ ọmọ yìí dáadáa o ẹ má jẹ́ ìyàwó jẹ́ o nǹkan kan ò sì gbọ́dọ̀ ṣe ẹ bá ń tọ́jú ẹ̀ ẹ̀tọ́ tiẹ̀ jẹ́ ọmọ ọmọ pẹ́tọ́ òun ni. sẹ́ni ọmọ yìí ilé ọ̀la lọ bọ́ sí ilé ọ̀la lọ wà. ẹ máa ń tọ́jú ẹ o. ìtọ́ ti bọ́ sí tọ́jú ẹ wo mo wá ní nǹkan kan tí mo fẹ́ fi hàn yín ní ibi ọgbà mẹ́wọ̀n gbé àjẹ ọmọ ọlá ni àgbẹ̀ ọmọ tọ́jú ẹ. ọmọ jẹ́ nǹkan kan ó ṣe o. kò sí tí ó ṣe olúwa mi sẹ́ni níbẹ̀ ò ní. ẹ káre ẹ kú sẹ́ o. ẹ kú sẹ́ o. ẹ káre. Àkàndé Akíàjò bá a ní nǹkan àgbà bí èwe làárí ọ̀rẹ́ mi. bó o ní. àlàáfíà. Abíóyè ọmọ tó jọ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ẹ sì kú ìnáwó àná. ìnáwó bíi bó tá ń bímọ. àwọn èèyàn ròyìn ìnáwó Akíàjò wọ́n ní bí ti ń kọ́lé bẹ́ẹ̀ ni ń fọmọ fọkọ kódà wọ́n ló tún rẹ̀ ṣe tuntun. Akíàjò àbíkẹ́ ńlá. Akíàjò ti kú ti pẹ́. Lákíàjò tó ṣe pé kì í sọ̀rọ̀ ọdún 6 sẹ́yìn nísìn ló ti kú. ẹ kàn ṣe pé tá a bá bó lówó rìn tá a bá yó tá a bá filẹ̀ bí ò lè pani ni. Akíàjò ṣàìsàn kú ni ọpẹ́ lórí àìsàn làwọn èèyàn ò ṣe mọ̀gbà tó kú. ọ̀dà táwa ní ṣènáwó tí gbogbo àwọn aráàlú tí wọ́n ní àwọn ṣe nínú arúrú rẹ̀. àgbà irú ẹ̀ ni àgbà tán ni gbàgbọ́pẹ́ iní ń ṣènáwó. ọ̀dà kọ̀mọ̀ dáa kéèyàn ọmọ bímọ o. rárá o Akíàjò bímọ o kódà ọmọkùnrin ló bí. ìta gbọ́ ni pé àgbà irú ẹ̀ àgbà tán òun ní ń bá a mójútó. ọmọ wa ń kọ́ báyìí. kí ni ọmọdé ló pè é ni lọ́mọ tó ti di géńdé èsì ni tí ọba ti ìgbéyàwó lé. ìlú wo ló wá wà. ṣé bí wọ́n ní bálájọ bí ọba ti jọni lójú alárò lásán ní jogún dúkìá ẹni ọ̀rọ̀ tí wọn bá sì pè mí sí èmi ì dá sí wọn mọ bí a wà o. ọ̀dà bọ́rọ̀ bá wa rí báyìí bọ́ bá jẹ mọ́ ìdọ̀bálẹ̀ ọ̀rẹ́ mi. kí ni sọ̀rọ̀. ọ wà dákun ká ṣe ti Ọlọ́run lára wọn ká sì ṣèwádìí ọ̀rọ̀ yìí fínífíní. kò burú elédùn akọ àmọ́ àṣẹ kò burú orí. àbò rí nǹkan ṣé ẹgbẹ́ mi ló ní gbogbo inú arúgbó yìí àbò rí àbò ọ̀ráwọ̀ ẹrú ti ẹ̀rọ rẹ̀. ẹ lé o lé o ẹ kú kalẹ̀ náà yín o ẹ lé lé o. ta ni o. àwa ni o. ẹ lẹ o ń bọ àbọ. mo ti mọ kábà. àbọ. dúkìá ìkó. èèbó ni ẹni àgbà kìíní. èèbó ni. àgbàtánù. àwa ni ọjà yìí. olórí ẹbí bàbá bùkátà. ẹ jèrè ti. olórí ẹbí bàbá bùkátà. ẹ jèrè ẹ bèrè jẹ kọ. Abíóyè sọ gbọ́bì kan àgbàtánmọ̀ ni lọ́wọ́ ń pè lólórí ẹbí. kí n má fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán yányá ni. olórí ẹbí ilé ibo olórí ẹrú àbó lórí ẹbí olórí ẹrú ni. Àkàndé èmi ti mọ̀ ọ́ gbẹ́kẹ̀ni. ìdí ọ̀tẹ̀ ni wà ń bá wọ ọlọ̀tẹ̀ ni ọ́ bí ẹ bá sọ ọlọ̀tẹ̀ ṣé kò yẹ kó yé wọ pé bí wọ́n bá pẹ́ lárọ̀ọ́sẹ̀ ìdọ̀sẹ̀ ni àti pé nígbà tájà ń ṣẹlẹ̀ níbo ni ọ̀bọ ọrú yín wà. dúró ná ọmọ pé kò sí bó ṣe léwu kí ewé ọpẹ lára ọṣẹ tó nígbà ọba yá á yọ ewé sọ́tọ̀ á sì yọ ọṣẹ sọ́tọ̀. àwọn láàmú ìfọ̀ táàmù ìfọ̀ bọ́. wo wá jẹ́ ń sọ fún ọ o èyí ò kí mo bá wá
ọmọ ẹ̀gbọ́n mi ọmọ alẹ́ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó ń bá wa mójútó òun ni mo bá wa. ìdá. ṣé ajé ìgbé ọmọ alẹ́. ajé ìgbé ọmọ alẹ́ àbí. ọ̀gá ni. ǹjẹ́ bí wọ́n bá ti ẹ̀rọ ọmọ wálé ǹjẹ́ wọ́n lè dá màmá Àkàndé. ó ti pẹ́ tí mo ti rí bó ti wà pé ní sí mo ti rí. nígbà táwọn ń bọ̀ tẹ́ ń bọ̀ pàdé ọmọ kan tó gbé àgbè lọ́wọ́ tó lọ́nu ara ẹbu. àbí ọmọ alẹ́nu. ọmọ alẹ́nu ọmọ ẹ̀gbọ́n rẹ. àbí oyè ọmọ tí ó fi akẹ́gbẹ́ kọ́ hàn. lọ́mọ tí irun kún mọ́ lórí bíi ìwọ̀fà àdáwọ́jọ yá. ó ń gbà tí èso ọmọ tiẹ̀. àṣekọ́lá ń ọmọ màmá lé abiyamọ ń di ẹrù ẹ o sọmọ nù. ṣe rí i pé amóore sùn ní ìṣẹ̀lẹ̀ yìí kìíní. nígbà tí bàbá ọmọ yìí èèmọ ọmọ yìí wá ló dàbí àwọn sì wọn lógbò ẹjẹ ní sẹnu yàn sí ẹsẹnu yàn mọ kan. àgbàtàn dákun mo fi elédùn àbẹ̀ ọ́ ọmọ òun ó ti tójú bọ́ ó ti dàgbà bá a ya iṣẹ́ fún un. sọ wá rí bọ́ ọ bá yaṣẹ́ fún un kó náà dá dúró bọ́ bá ti wá dá dúró. ibi tó ọba dé ibi tó ọba dé tó wá tọkù sí àtẹ̀kọ́ o ṣeun tó kọ́ dá dúró báwọn àti gbogbo yòókù. àwa mọ̀lẹ́bí àmọ̀ ṣe yòókù o ṣeun àmọ̀ yanjú yòókù fúnra wa. ọ̀dà mo ti gbọ́. máa ń lọ. ṣé tí ọ̀rọ̀ wa wá. àgbàtàn. ẹ tún dúró ni ẹ tí ì lọ ni ẹ tún dúró ni ẹ dúró bẹ́ẹ̀ ló bá tiẹ̀ wá dọmọ ìmọ̀ràn òjò kọ́. gbóná àgbàtàn. ta wá lẹ́rù ta lọ́mọ. ààyè mọ̀ wá gbé kùlù ọ̀dà o báyìí bá sì wá gbé kùlù ọ̀dà àwa nípa láyà bí ìràkúnúgbà ta lẹ́rù ta lọ́mọ. ẹ jẹ́ gbọ́ gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ tí ẹ fẹ́ kàn wọ́n tẹ̀tẹ́lẹ̀ bàbá rẹ ti sọ tí ó mú nínú dúkìá rẹ̀ bàbá kí àjọ ti ní bọ́mọ ń bá ti dàgbà tó sì tójú bọ́ kí n fún láǹfààní àti mú nǹkan ẹyọ kan ṣoṣo nínú dúkìá kó sì máa bá tiẹ̀ lọ. nǹkan ẹyọ kan tájọ wà níjòkú. tata sẹ́kọ̀ ni. níbo gan-an ló pé ọmọ lọ. bá tiẹ̀ lọ bí a bá rí ṣé bíbí kan ní gbé kó tó di pé ó tọ́ bàbá ẹ̀ wá. lẹ́nu rí àgbàtàn ọ̀dà kò burú èyí tá a jọ kò sí yìí àwọn àrẹ àjọmú kan lẹ́lẹ́ yìí. ohun tá a wá ṣe kí ilé ìjọna àfi kí gbogbo òlu kó ti gbọ́ pátá. ìfilẹ̀ kí gbogbo òlu ọgbọ́n ni. màmá wo òkú ọ̀run òsùn o òkú ọ̀run kò sùn ó sì rí gbogbo ilẹ̀ yìí ní ọba wa dá sí gbogbo ilẹ̀ yìí ní ọba wa dá sí tó ti yọ. ògèdè ń ranù ẹ dákun ọbẹ̀ tutù tán adáwọ̀ fẹ́ bùlá àwọn ọ̀ranù yìí wà tí akíyànjọ́ ń ṣàìsàn ń ọ̀rẹ́ nìkan o kò ní mọ̀lẹ́bí kan o kò rẹ́ nìkan o wọ́n wí ní sí wọ́n kú fìsànfìsàn wọ́n lè gbé ọmọdélé. kábíyèsí o mo lè kó orí ọwọ́ kábíyèsí mo súnmọ́ bá nígbà ẹgbẹ̀je mo jìnnà sọ́ba nígbà ẹgbẹ̀fà arábàfin lọ bá pa èmi arábàfin ọba onípamẹ ọba wà nílà ní ọba tó. Máàlé. mo lè mi ò kó orí ọba ọjọ́ ọba tó. bàbá lọ fẹ́ bọ̀ ọmọ wọ̀nyí rà kọ́ ọmọ bàrà gbàkígbà ní kẹ̀kẹ́ sọ okòrè ṣe ọmọ wọ̀nyí rà. má jà lápá. ẹrùkẹrù àbílà lẹ́nu ọba tó mo ní ọmọ ọgbẹ́yẹ lọ́kọ̀ gan ni kábíyèsí ọba aládé o ọba tí kábíyèsí o kábíyèsí o adé ọpọ lórí bàtà ọpọ lẹ́sẹ̀ o ìrẹsì ọjẹjẹ yóò dún kínní o. kábíyèsí aláṣẹ èkejì òòṣà ikú bàbá yèyé ẹ fọwọ́ páwú ẹ fẹ́rì gìjòbì ẹ fọ̀rọ̀ ọ̀lẹ̀ fọmọ sáyé lọ níjọ́ aládìí yín bá kú ọmọ yín ni kó jogún ẹ̀bú o ẹ̀yin èèyàn mi ẹ rí i pé tá a bá yan aṣojú ilé ni aṣojú ẹbí ni aṣojú ìjọ ni
kódà aṣojú ìlú ó yẹ ká mú olótìtọ́ èèyàn tó ṣe é fọkàn tán ńlọ yẹ ká ẹ ṣàṣojú nítorí ọjọ́ kú ni ó bí irú ti alàgbà wa yìí àgbàtán tó jẹ́ olórí ẹrú Akínàjò gbogbo mọ̀lẹ́bí Akínàjò ńlọ́panupọ̀ wọ́n ní ká pín ogún tí Akínàjò fi ilẹ̀ sáyé lọ. bẹ́ẹ̀ ni. àgbàtán ò sì jiyàn fúndìí èyí àgbàtán adúpẹ́ o. ẹdúpẹ́ rẹ ni ẹdúpẹ́ rẹ ni. ló kọ kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà kí ni ìpín mọ̀lẹ́bí Akínàjò nínú ogún tó fi ilẹ̀ tó ní ẹ máa mójútó. ẹ ṣeun bàbá ẹ pẹ́ fún wa kábíyèsí o Akínàjò ọ̀rẹ́ mi sí mọ̀lẹ́bí kankan kan ọ̀rẹ́ mi sí hàn nígbà tí ajá ń ṣẹlẹ̀ níbo lọ́bọ̀ wà nígbà tó Akínàjò ń ṣàìsàn ní sáàrí mọ̀lẹ́bí kan àárín wọn àwọn àti pẹpẹ sáré sí àwọn sunkún káàkiri ń òrógbó àrógbó àrílé àrítọ̀hún o Akínàjò ọ̀rẹ́ mi sí yín kọ̀ ọ̀rẹ́ mi sí wọn. kábíyèsí o agbọ́ yìí ó kù kan o ọmọ t'Akínàjò bí ilẹ̀ ńkọ́ tó ní ẹ máa mójútó iṣẹ́ kí lẹ fi lé e lọ́ọ́ gan. mo ti mú lọ bí sí àgbẹ̀dẹ kọ́ ọmọ kọ́sẹ̀ ẹ̀rín rírọ èyí ó sì jẹ́ pàtàkì nínú ìpín rẹ̀. èyí ò nìkan kọ́. kí ni. ó tún kù. kí ni kí wá ní kéde kó tún ní. nìkan kọ́. gbọ́dọ̀ ṣé gàyà o ṣé gàyà bí bá tiẹ̀ fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ẹnu tí òkú kẹ́kọ́ tó kú ni bàbá Akínàjò ní báwọn bá ti kú o ọmọ àwọn kó mú kan ṣoṣo nu dúkìá wọn kó sì mọ́ bá tiẹ̀ lọ. nǹkan ẹyọkan ilé ní àbókò abẹ́rú. ìbá ṣe fìlà ìbá ṣàkó àdá ìbá sì ṣẹ̀rú kọ́. ó dà ẹ ní sùúrù ọmọ ń gan dà ọmọ ń dà. wálé. kábíyèsí o. kábíyèsí máa lérè. mo rò pé ìwọ náà ti dàgbà bí n ṣe ń wọ iyọ̀ tójú bọ́ ti mọ̀ tún yàtọ̀ sókè ó sì dá mi lójú pé gbogbo ibi tí dúkìá bàbá rẹ wà áwù ọ gbọ́dọ̀ mọ̀mọ́. bẹ́ẹ̀ni. kábíyèsí kọ̀kọ̀ síbi kankan tọ́mọ o kò mọ nǹkan kánú gbogbo dúkìá bàbá rẹ̀ oko kòkó ni oko obì ni tẹ́ mọ́ àwọn ẹṣin rẹpẹtẹ àtàwọn ẹrú àti gbogbo dúkìá tó kù kò sí kankan tọ́mọ ń bẹ o. ó dà ìwọ náà gbọ́ gbogbo ohun tí wọ́n kà kalẹ̀ yìí àmọ́ gẹ́gẹ́ bí ohun tí bàbá rẹ̀ fi ilẹ̀ ó ní ọmọ ẹyọ kan nínú gbogbo ohun tí wọ́n kó kalẹ̀ yìí àwa gbà ọ́ láàyè báyìí kó mú ẹyọ kan ṣoṣo nínú gbogbo dúkìá bàbá rẹ̀ tí wọ́n kà kalẹ̀. kábíyèsí o ẹ kú jòkó ẹ̀yin lérè. ọ̀kárì. owó ọ̀dàgbà ẹyọ kan. ẹni mú nǹkan ẹyọ kan. ẹ ṣeun kábíyèsí. ẹ ṣeun o. ọ̀kárì láyé ọ̀sádìí àgbàlagbà. nǹkan ẹyọ kan ṣoṣo. ẹyọ kan ṣoṣo. nǹkan ẹyọ kan ṣoṣo tó wù mí òun náà ni bàbá olórí ẹrú. ẹ wọ. kéde kọjá níbò. ẹsẹ̀ mo sì bàbá rẹ tẹ́ kú wọ́n tún máa fi arúgbó àsìwọ̀n náà ẹ wọ ọmọ tí mo fọwọ́ ara mi tó dàgbà kàkà bẹ́ẹ̀ ẹ̀gbọ́n kàkà kí lè òkú ilé ọyà àṣà ni wọ́n yà bínú kú ni. wọ́n sì kú náà ni. ẹ ṣe ń wá ń ké ó tó tóbi ẹyẹ ọ̀gá ẹ ṣe mi sá. àyè ó tó ọ̀rọ̀ wá délẹ̀ lónìí àmọ́ mo fẹ́ kọ́kọ́ fi kinní kan yé yín o mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ pẹ́ni tó lẹ́rú ló lẹ́rù bẹ́ẹ̀ sì lẹ́ni tó lẹ́rù ló lẹ́rú. àgbàtán. kábíyèsí. má dààmú ẹ̀mí ara rẹ mọ́ ọmọ Akínàjò ó ti jogún ẹrú bàbá rẹ̀ àti ń tẹ́rù ni ó ti di tolówó rẹ̀ nù. olówó rẹ̀ lónìí. òun wá ń pa aláṣẹ lónìí pé ẹni tó lẹ́rú ló lẹ́rù ẹni tó lẹ́rù òun ló lẹ́rú
bẹ́ẹ̀ ni kórè àfẹ́gbẹ́. ẹ ṣe mo rò pé ẹ gbádùn rẹ̀ ní ráńpẹ́ tá a bá rí èdè tó rú yín lójú nínú gbogbo ohun tí àwọn òṣèré ti ń wí ẹ má ṣàlàyé kọ́lẹ̀ kẹ́sì kàn sí iléeṣẹ́ Muinet TV fún ìdáhùn tó sán tó sì nítumọ̀ dáadáa tọ́ra àfẹ́ káṣà Yorùbá ọparun a sì fẹ́ gbogbo ọmọ Yorùbá ká tó máa tẹ̀síwájú nínú èdè náà ẹni lẹ́rù lọ́lẹ́rú ìtumọ̀ náà ni wípé ẹni lẹ́lẹ́dẹ̀ lọ́lẹ́ẹ̀dẹ̀ ẹni lahéré ló ní gbangba oko gbogbo ẹni Ọlọ́run bá ṣe nǹkan fún àìsọ̀jẹ̀ ká sojú tì mí ẹni lẹ́rù lọ́lẹ́rú ẹ̀ ti máa gbọ́ òwe wọn ti pẹ́ ìtàndòwe ni lọ́jọ́ iwájú òwe ìtàn mìíràn tó tún rọ̀ mọ́ ẹni lẹ́rù lọ́lẹ́rú ó ṣeé ṣe ká tó máa mú wá fún kórèkórè láti iléeṣẹ́ Muinet TV orúkọ tèmi ni olóyè Adérẹ̀mí Adédèjì ọlọ́fà iná ṣọba lójú tilẹ̀ ẹdẹ ẹ ṣé o àwa láàmú wa èyí láàmú bá o. ẹ káàbọ̀ sí orí ètò wa Yorùbá máa sọ pé tí ẹ máa rí wò ní ìkànnì Muinet TV nínú ètò tí a pè ní Yorùbá máa sọ pé lẹ́ ó ti gbọ́ pé ọ̀gbẹ́ni agbára lọ ìtàn dòwe ni ohun tó bí òwe náà ìtàn tó rọ̀ mọ́ ẹ máa wò ẹ máa bá wa kà lọ. Abíọ́dún èmi ló ń pọ́n ní lásán láì sọ ọbẹ̀ ata. bọ́mọ ẹ̀rín bá da ọjà wí ìyàwó rẹ̀ yìí ó mú oúnjẹ ṣe gan ni obìnrin ló ṣe èṣù tí ń tú pùkẹ́pùkẹ́ yìí ọmọlọmọ. a jẹ́ pé mo mójú lọ jànú mo rí àwọn tó dá wa lé. èmi kò wá fọ̀rọ̀ tèmi lọ báyìí. ó dá ọjọ́ ara mi. Àlàyé ìṣọ̀bì ló pa pẹ́. má bínú má bínú. ẹdùn náà jẹun gbé jòkó wa. ọkọ burú òburú. àwọn eléwo ni. àwọn àlejò náà ni. abẹ́lẹ́jà yẹn ni ọ jẹ́. abẹ́lẹ́jà yẹn. àwa ní ń pè lábẹ́lẹ́jà yẹn èmi. o ṣeun. bọ́bẹ̀. ọ̀la dáadáa. kí ni wá dáadáa. o ṣeun. oúnjẹ ló délẹ̀ yìí o. Alárí wọ́n da omi mi ṣèṣì dànù. oúnjẹ yìí dùn o. ọkọjá bẹ́ẹ̀. Alárí sọ fún wa lóúnjẹ ò ní fún wa lómi. àbí. ẹ má bínú à ń bọ̀. oúnjẹ yìí dùn o. ó dùn o. àwọn èèyàn. Alárí. Alárí. mo ń bọ̀ wá. ta ni wèrè tí ń pè ọ́ látẹ̀kàn. kì í máa ṣe wèrè. kí wà ní. ta lẹni tí ń pè ẹnìkan wèrè láàrin. ṣé wọ́n làwọn bá wí ni. àfikẹ́ ẹ̀yà àmọ́ bá wí ẹnìkan ẹ jọ́sẹ̀ àfikẹ́ ẹ fi wẹ̀.
gbọ́dọ̀ tábà bàbí kí ló fẹ́ ṣe. tábà bá yín kí ló fẹ́ ṣe. wèrè ni wèrè yín ẹ̀yin wèrè ẹ kú. ẹlẹ baba. ìyá àlàní. àwọn wọnú. àwọn wọnú. àbá àbẹ́ tẹ̀ bá ìgbà wọn. kí ló ṣẹlẹ̀ àwọn wọnú. Babájídé Àkànní ṣé ẹ pẹ́ ìmọ̀ra yín ni kí ló wá fàjà. èmi mọ̀ pé ọmọ wọn akirikálẹ̀ tí mo bí ọbẹ̀ gbé dùn orí rẹ̀ mo mọ̀ pé ọmọ wọn. ta lọkọ ta lè àlénú ní òde. èmi lọkọ. èmi lọkọ. èmi lọkọ. èmi lọkọ. èmi lọkọ. èmi lọkọ. ìwọ lọkọ. bẹ́ẹ̀ ni bàbá. ìwọ lọkọ. bẹ́ẹ̀ ni èmi lọkọ. bẹ́ẹ̀ ni. ọ̀dà kò burú ẹ wo nídìí ilé tí a yìí alóró ojú méjì ní bímọ ìgbà ojú ní wò ó ẹ má jẹ́ ń tàn yín bó bá dọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún òní ṣé ń gbọ́ àti ẹbí kìíní àti ẹbí kejì ẹ kóra yín jọ rẹpẹtẹ kẹ́ ẹ pọ̀ bí bàbá èṣù á kẹ́ ẹ máa bọ̀ ẹ gbọ́ kálukú ọgbàlẹ̀ ẹ lọ ẹ káre. ọ̀rẹ́ mi yà lọ. wò ó gbà. ẹni tó lẹ́yìn ló lówó. ẹ bá gbà ohun tó wó bá ṣe sí. ẹ bá gbà ni a bá gbà ipa olè ọ̀rí oníjẹkújẹ àtẹnujẹ iṣu ní dìlọ́lẹ̀ o ọ̀rí ìṣúná olówó rẹ̀ ẹ tí ọ̀dọ̀ oúnjẹ jẹ tó jẹ pé ikọ̀ ń tẹ̀lé ọmọ olówó kan. sọ̀rọ̀ yìí ẹ lóde sọ̀rọ̀ yìí ẹ ń gbọ́ pé bí ẹgbẹ́ sùn wá ó ti gbà á. àjọ ń jẹ ni àjọ ń jẹ ni gbogbo ohun tí wọ́n gbé kò sáà sílẹ̀ mú kó lọ sájà lọ rè ta. àbọ̀ abá lọ rẹ ọ̀dà ń bọ̀ ìwọ ń tiẹ̀ ṣé bí mò ń sọ fún ọ pójú kan làdá ní. ọjọ́ mélòó rẹ̀ ló kù ọjọ́ díẹ̀ nípa. àbí ní ìkẹ́ ìdóná Jídé ibo ni ká wá lọ sìn àbí ká lọ rí bàbá àgbà láti ṣàlàyé gbogbo ohun tá a bá bọ̀. ẹ̀dá yóò dá mi ẹ wò ẹja lọ mọ bá fàájì wa lọ èmi fẹ́ jẹja kí n sì tún mẹ́mú sí. àmọ́ o ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó ń bọ̀ tí bàbá ní ká wáyé ẹ wò àwọn èèyàn jàǹkànjàǹkàn tán lówó lọ́wọ́ dáadáa tán nípò nílùú. àwọn gbajúmọ̀ ìdí wá sí àwọn gbajúmọ̀ nìkan àwọn gbajúmọ̀ tí wọ́n lówó lọ́wọ́. ṣé mọ̀ pé ilé olówó láti wá àti pé àtúwà lọ́lá abẹ́rẹ́. mọ̀jọ̀ bọ́lẹ̀ kò lè bọ́. ẹ tún àjẹ kó yé wa pé àfọyín mú jọ̀hún ẹ̀rù ọbẹ̀ kọ́. ọ̀rẹ́ mi olówó sọ̀rọ̀. ẹja mọ lọ ṣe fàájì wa lọ. ẹja yìí ẹja mọ lọ ẹja yìí. ẹ bàbá ẹ ṣeun bá ẹ ṣeun mi o. àìdúpẹ́ rẹ ni ẹ ṣeun mi. àìdúpẹ́ rẹ ni ẹ káre ẹ ṣeun mi. ẹ sì rire ẹlẹ àìdúpẹ́ rẹ ni. bó ṣe wí hùn pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún òní ni pé ká padà wá ẹ sì mọ̀ pé ẹ̀yin nìkan náà lẹ kú fún mi ní bàbá. bẹ́ẹ̀ni fẹ́ẹ́rí tó bá ti ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yẹn máa lọ ẹ rí i pé dúdú ni ọ̀sẹ̀ oṣù kí ni irú wa wà láyé fún kí ni yọ máa jìyà ẹ máa lọ ọ̀hún dúdú ni ọ̀sẹ̀ oṣù. ẹ ṣeun bàbá. ẹnlẹ ọ̀kàrẹ̀ ẹ ṣoríire o ẹ dàgbà ọ̀kàrẹ̀ ẹnlẹ. ẹ kú ìjókòó ẹ̀yin àna wa ẹ rí oore tá a wá ṣe lónìí irú ẹ̀ náà láàmú bára wa ṣe ṣe wá rí wọn pé dàlú ìṣèlú eégún ní gbowó òde òbí kan báyìí láti ṣe ń lé wa ìwọ bùnmí ní ẹ ọ̀rọ̀ olé tiwa lèyí èyí táwa ṣe tá a fi yàn kàn fọmọ tí a nù torí náà ni pé ẹ bá wa ṣe o abẹ́ẹ̀ ní bá wa ṣe. àbáyé ṣe. bàbá àlàrí bàbá àlàrí nígbà wá fi ẹ̀fọ́dún mẹ́jọ pilẹ̀ kí wọ́n tún tẹ̀. ẹ kú kàlẹ́ o ẹ kú dòkó ìyá àlàrí dá ọmọ abúlé. ọ̀tá mọ̀ pé mo ro obìnrin máa pẹ́ ọba ti fi ẹlẹ máa bọ̀. ẹ kú jókòó ẹ kú kàlẹ́ o ẹ ṣeun o àmọ́ ríire bára wa ṣe ó yá fi kàlẹ́ sílẹ̀ wọn àlàrí. àwọn ọkọ ìyàwó dà. Babájídé nù.
ọmọ olówó ẹyọ ọmọ olówó tí ń fowó ṣàánú ọmọ ọlá ọmọ ọlà àtẹ̀yìn náà àkànní ní jẹ́. ọ̀dà àkànní nù. ẹ̀yin àná wa ṣé ẹ rí wọn ní báyìí là á ṣe ń lé wa èèwọ̀ bòmí ni àìsí fọ́mọ ọlọ́mọ nílà ìṣòro olóró òrò olé tí a lélẹ̀ yìí a sì ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bí tí rí gbogbo bí ó bá já mọ́ ẹni ó bá já mọ́ lọ́wọ́ kẹ́ ẹ gbà pé gbélédù àti kọ́nù táwa ní ọ̀kọ̀ọ̀kọ́ ta ní ọ̀kọ̀ọ̀kọ́ ṣe nù yín o. òun ni kó kọ́kọ́ sọ̀rọ̀. ẹja kan ní ọ lọ lè so kọ́kọ́ sọ̀rọ̀ o. iye kan gidigidi làwa pẹ̀lú rẹ lọ ṣe é. dàgbà yìí ìsásùn tí ń bẹ lórí iná ó sì ntọ́ ọba bá nú ẹ̀ ó bù ú ó gbé e mú. ọ̀kárì láì ọ̀kárì ọ̀kárì. bàbá ògbónúmọ̀ ni ló máa fi hàn àwọn èèyàn kó lè bá tutù. ó dáa omi gbígbóná ọ̀hún rèé o. àjẹ́ ń rí ẹ wò ó ọ ìfihàn mi wá fi hàn mí. ẹ̀gbọ́n mi omi gbóná rèé o omi gbóná ni ọ̀rẹ́ mi wò ó omi gbóná mọ̀ ni ẹ ti rí kó gbóná ẹ̀gbọ́n mi ẹ mọ̀ wò ó jẹ́ wo ẹ wo. ó gbóná ó gbóná. ẹ̀yin náà ẹ wo ẹ wo ẹ wo. ó gbóná ó gbóná. ọ̀rẹ́ àlàrí dákun wo omi gbóná mọ̀ ni ọ̀rẹ́ mi dákun wo omi gbóná mọ̀ ni. ọ̀rẹ́ mi tí ń bá mi dùyàwó ó sá ti rí wo. ìyá. lọ́ọ̀mù àti rí i. bàbá omi gbóná mọ̀ ni ẹ rí kó ń yọ eruku. èyí dààmú lọ dààmú. ẹ̀wọ̀n ń gbóná mọ̀ ni ẹ̀yin bàbá àti ìyá mi ẹ wò ó. omi gbóná ni lóòótọ́. orí ò sì ọmọ. àṣẹ ìyàwó mi sọ ti rí kómi gbóná ni. Mamu. ó ṣe fọmọ tí í ṣe ó ti hùwà bọ́kùnrin ṣe é hùwà nìkejì dà ọ̀yá. gbà ọ̀yá lọ ìdí ìsásùn ọlọ́rẹ̀ sí ìtọ́ bá ń bẹ̀ ògùn ó gbé mu. a ní ọgbẹ́ mu ni o. kọ́ ọmọ rí mu dúró mú. dáfé. àti mú tọ́ mu. bàbá àgbà. mú tọ́ mu. ẹni sùúrù o. ìṣẹ́bẹ̀. ẹ̀fí lẹ̀ o. orí ọmọ tó rẹwà ni. wọ́n fẹ́ yàwó kankan mọ́ torí yàwó lẹ́pàá ń lọ́mọ ó tó bá wọn. ẹgbẹ́ ẹ má bínú lọ ṣé àwa fi sùkàlẹ̀ àti epo yìí ẹ wá bínú lọ
a kò kíní ìlọlé wa ni àti sún àtẹkọ a kò lọ ni. ọ̀lẹ̀lẹ̀ tó bá wọnú ẹ̀kọ́ ìtúnjáde mọ́. èèyàn jẹ méjì ikọ̀ lábá àlàdé ẹni ó bá ti jí yẹn kò gbọdọ̀ jẹ sùn kíní à ń kó lọ ni o. ó dá ẹ̀bùrú bẹ́ẹ̀ bá jẹ́ àkóso àti sún àtọmọ ẹ̀ bá mú. ẹ ti jẹ́ parí ọ̀rọ̀ yìí wọ́n mà ti ń bínú lọ. èèyàn méjì ní ń fabẹ èèyàn méjì ní ń fabẹ ẹni abẹ́gẹ́ lọ́wọ́ yóò ṣàbẹ́lẹ̀. èèyàn méjì ní ń fabẹ èèyàn méjì ní ń fabẹ ẹni abẹ́gẹ́ lọ́wọ́ yóò ṣàbẹ́lẹ̀. èèyàn méjì ní ń fabẹ. bàbá àlàrí àdúpẹ́ ẹ kú oríire ìyá àlàrí akínyìn ẹ kú oríire òní àlàrí ǹdẹ ilé ọmọ ọlá. bàbá dà ẹsùn mọ́ mi ní sùúrù ilé ọmọ ọlá ó bí sùn ó bí wálẹ̀ orí ìyá rẹ̀ ó sì sìn ọ́ délé ọkọ mo rí lọ́kọ́ ọmọ mẹ́wàá lọ o orí pé òòjọba yìí lẹ́wà ó gbọ́ orí ní bá ní délé ọkọ pẹ̀lẹ́ bàbá ọwọ́ yìí dà ẹ̀yin mo fi lé lọ́wọ́ o ọmọ ńlá ni o ìyá ọgbọ́dọ̀ jẹ́ o ìyá ọgbọ́dọ̀ jẹ́ o orí ìyá rẹ̀ àbùwá ọlọ́mọ ìṣúrú kì í yàgàn o. ẹ ṣe bí ẹ ti máa wà lọ́sọ̀ọ̀sẹ̀ nu tàbí ojoojúmọ́ gbogbo ìgbà yòówù tó bá ti yá n tó bá rí lójú nínú àwọn gbólóǹtẹ̀ gbọ́ tàbí òwe nínú àwọn eré wa tẹ̀ ń wò yìí ẹ má ṣàlàyé kàn sí iléeṣẹ́ Muinet TV fún ìtumọ̀ tó tún pínpín ọgbọ́n jagbára lọ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó yé ọlọ́gbọ́n orí oníbàbá alágbára kì í ṣe ìwọ ọgbọ́n tó mímọ ọgbọ́n jù ọ kọjá àwọn àfàgbà ṣe ẹ wo ọgbọ́n tí ọmọdékùnrin ìdá tó fi la olódì rẹ̀ mọ́lẹ̀ ìtàmì ń bẹ náà tí ó jẹ́ pé baba ewúrẹ́ àti baba kìnìún jọra lẹ̀ níbì kan tó bá dọjọ́ wájú ọgbọ́n jagbára lọ náà ni bí ẹ ṣe máa rí lóríṣiríṣi tí a máa gbé wá nínú èdè Yorùbá ò ní bàjẹ́ kò sì ní parun tó bá yín lójú ẹ máa kàn sí iléeṣẹ́ Muinet TV orúkọ tèmi ni olóyè Adérẹ̀mí Adédèjì ọlọ́fà iná ṣọ́ba lójú tilẹ̀ ẹdẹ ẹ ṣé o. Action! Láti iléeṣẹ́ Muinet TV Yorùbá máa sọ pé ó bẹ́sù lóríta òní ó kọ́lé fún ọ òní ó káàsẹ̀ fún ọ èṣù tó ọba lóríta òní lé lórí àsìkò tá a máa lo òwe ìgbà tá a máa lò irú ìṣẹ̀lẹ̀ wo la máa lò sí ẹ máa rí nínú ètò wa Yorùbá máa sọ pé wọn ní ó dé bólúgbọ́n ó mú mọ́ra ni ó dé bárẹ̀sà ó ṣe sùúrù ìtàndòwe ni nígbàtí agbére ọ̀nkalẹ̀ ọ̀gá mi kan kọrin sí ó ní kún mi dákun ò ṣaragírí bàbá ń jàyè mùsùlùmù ọ̀rọ̀ bá kọjá ẹ̀kún ẹ̀rín láàrin ó dé bólúgbọ́n ó mú mọ́ra ni ó dé bárẹ̀sà ó ṣe sùúrù ẹran tó jẹ́ wà ló mú gbẹ̀gìrì sàn ọ̀nà ìbú lògùn mọ́lá bá wa kò sẹ́ni tó múra ìjà sílẹ̀ dé o ó dé bólúgbọ́n ó mú mọ́ra ni wọ́n fi wàásù fún ológun ìgbàanì tí ó dàbí pé kò sírú ẹ̀ ṣùgbọ́n níjọ́ kan ni gbogbo ohun tó nírun lọ́mọ ìtàn tó rọ̀ mọ́ láìpẹ́ níbo bá yẹ ẹ máa ríwo nínú ètò wa Yorùbá máa sọ pé láti iléeṣẹ́ Muinet Entertainment ìgbà míì mo pòwe kan ní online jọ kan mo ní ìgbà tí ara bá tùgbẹ́ láàrin sùn bí gbó bá gbẹ tán èso wọn á yà lọ ìtàn tó rọ̀ mọ́ láìpẹ́ a mọ̀ mú wá fún yín lọ́kàn ọ̀jọ̀ kan mo tó pè kan mo ní ọ̀gẹ̀dẹ̀ ló wo kòkóyè kó tó digi burúkú bóun lọ̀gẹ̀dẹ̀ ṣe wo kòkóyè tó wá digi burúkú nígbà tá a bá gbé kòkó òfòrùn á wá gbé ọ̀gẹ̀dẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọ̀gẹ̀dẹ̀ ní ó kọ́kọ́ dàgbà tí ọ̀nà wọlé kòkó lórí tóòrùn òfin ní ìyẹn gbẹ
ṣùgbọ́n ń bọ̀ báyá tí kòkó náà tó jó rọ̀ sí ẹ̀kíní ẹ̀kejì tó ní pé kòkó yè ó ti fẹ́ mọ́ so àgbà náà láwàá rí pé ọ̀gẹ̀dẹ̀ ti náwó lé kòkó lórí ó ti dábò gíbo kò jẹ́ ọlálàáfíà ìhà la máa bẹ́ ọ̀gẹ̀dẹ̀ ìtọ́rọ̀ mọ́ ìta rò débẹ̀ tí a fi mọ́ sọ pé àkọ́dá ó dàbí àwọn tí wọ́n jẹ́ olùkọ́ iléèwé ọlọ́run ní pé tí ń yà àwọn la fi wé ọ̀gẹ̀dẹ̀ ìgbà tí wọ́n ṣe olùkọ́ tí wọ́n kọ́ ọmọ dàgbà tó di gómìnà tán lọ́wọ́ di tí gómìnà ń sọ pé gbogbo tíṣà tí ọba ti wá iléèwé lásìkò ẹ̀dá dúró àwọn wà ń rè bẹ̀rù àní bàbá kílẹ̀ ń bẹ̀ mí fún nìkan ló wá ní bàbá ẹ má bẹ gómìnà mọ́ ṣùgbọ́n kí wọ́n rántí pé ọ̀gẹ̀dẹ̀ lówó kòkó yè kó tó wá digi burúkú sẹ́yìn pé gómìnà tó rí ẹ bá pé yóò ronú pé àwọn ilé iṣẹ́ ni mo lè jẹ́ yà èèyàn pàtàkì láwọn olùkọ́ ó iṣẹ́ ńlá ni wọ́n ṣe kò sẹ́ni tí olùkọ́ ò ṣe lára ẹ̀ láàrin wa torí náà bọ́gẹ̀dẹ̀ bá yọ owó kòkó yè ká má sọ digi burúkú ìkànnù ọ̀pọ̀ o mo pè kan mo wò sùsù mo ní ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú Ádámọ̀ ń bàjẹ́ mo di bàbá tán inú ń bí gbogbo wọn ọ̀pẹ̀kẹ́tẹ̀ èèyàn kì í jẹ́ bẹ̀rẹ̀ ọ̀pẹ tí ọ̀gá wọn máa ń pè ní ọlọ́ọ̀wá ní àbí kan lẹ̀ Yorùbá ọ̀pẹ tó ṣe é náwó gé ìmọ̀ rẹ̀ ìgbọ̀ wá yá ni wọ́n à ń dàgbà àwọn tí a pè ní Ádámọ̀ kì í ṣe Ádámọ̀ agémọ̀ Ádámọ̀ inú wọn ń bàjẹ́ nítorí pé ìgbọ̀ ọ̀pẹ ti ń ga tọ́wọ́ wọn ò tó mọ́ ìbànújẹ́ wọn náà nù ó dàbí ìgbà pé ọmọ tó wà lábà tá à ń rí ránṣẹ́ ẹran sìgá láọjà ẹran lẹ́kọ̀ọ́ kọ́sáré bọ̀ ọwọ́ aka primary 6 jáde lóko ní a bá mú lọ ìgboro líka secondary school eré ni àwàdà rí ó ti bó èkó ọmọ ti ríṣẹ́ ó ti di pàtàkì níjọ́ tí ó wà sábà bí ọdún kẹwàá àbí tó ń ti mọ́tò lọ wá ṣẹ́wọ̀n kó ti kú lẹ́ni a lè ránṣẹ́ pé ó yá sáré lọ́ọ́ rà wá inú àwọn tí máa ran ó lè máa bàjẹ́ pé lágbájá ni ọmọ wòlá kò ṣe é rán mọ́ inú àwọn òbí ọmọ lọ inú àwọn olùdásílẹ̀ àfún yóò máa bàjẹ́ ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú Ádámọ̀ ń bàjẹ́ mo di bàbá tán inú ń bí gbogbo wọn mo tó wò kan mo ní àkàsọ̀ faratilé àkàsọ̀ tó faratilé ò lè yẹ̀ dànù láéláé ìtòrò tó so tó lóun ò faratigi ẹ̀fùfùlẹ̀lẹ̀ ní òwò ìtàn tọrọ mọ ẹ wò nínú Yorùbá máa sọ pé láti iléeṣẹ́ Moinet TV ìtòrò ẹ̀gúsí kan ní jẹ́bẹ̀ lóko yìí máa ń fa àgùnkì ni mo kàn pòwe wọn nítorí àwọn mímbẹ tó yẹ pé ńgbà bá di gidi tán wọn á láwọn lọ́gàá àwọn ò ní bàbá ogun kò sí ìyà ọjẹ́ ọlọ́gbọ́n táǹtíṣe kò sí kéèyàn ọmọ ní bàbá bẹ́ẹ̀ bá fẹ́ jó lórí ẹgbẹ́ ẹnìkan ní ó nọmínéètì ẹ̀ tí ó dábàá ẹ̀ tí ó sì pò kìkì ẹ̀ tí ó fọ́ gbàgbà balẹ̀ ẹ bá ń dìbò fún nígbà wọn bá dépò tán tí wọ́n á sọ pé òun ló ń dá ṣe irọ́ kò sí ìtòrò tó so tó lòun ọ̀faratigi ẹ̀fùfù lẹ̀lẹ̀ ní òwò ẹ máa bá wa ká lọ nínú ètò yín alárinrin Yorùbá máa sọ pé lórí ìkànnì Moinet TV eré o gbàngbà ẹ̀rọ yé mi pàdé gbàngbà ìtumọ̀ náà ni wípé ẹni lẹ́lẹ́dẹ̀ lọ́lẹ́ẹ̀dẹ̀ ẹni lahéré ló ní gbangba oko gbogbo ẹni Ọlọ́run bá ṣe nǹkan fún àìsọ̀jẹ̀ ká sojú tì mí ẹni lẹ́rù lọ́lẹ́rú ẹ̀ ti máa gbọ́ òwe wọn ti pẹ́ ìtàndòwe ni lọ́jọ́ iwájú òwe ìtàn míì tó tún rọ̀ mọ́ ẹni lẹ́rù lọ́lẹ́rú ó ṣeé ṣe ká tó máa mú wá fún pẹ̀lú láti iléeṣẹ́ Moinet TV ẹ máa gbádùn wa. ó ti break sir ẹ tún mú sir pẹ̀lú. lọ́jọ́ iwájú. okay at it. lọ́jọ́ iwájú ìtàn míì tó tún rọ̀ mọ́ òwe ẹni lẹ́rù lọ́lẹ́rú ó wà tí ó fi yé gbogbo wa dáadáa tá a fi mọ̀ bá a ṣe é lò ó a máa mú wá fún yín lóòrèkóòrè láti iléeṣẹ́ Moinet TV orúkọ tèmi ni. act it action. láti iléeṣẹ́ Moinet TV Yorùbá máa sọ pé ó bẹ́sù lóríta òní ó kọ́lé fún ọ òní ó káàsẹ̀ fún ọ èṣù tó o bá lóríta òní lé lórí àsìkò tá a máa lo òwe ìgbà tá a máa lò irú ìṣẹ̀lẹ̀ wo la máa lò sí ẹ máa rí nínú ètò wa Yorùbá máa sọ pé wọn ní ó dé bólúgbọ́n ó mọ́ra ni ó dé bárẹ̀sà ó ṣe sùúrù ìtàndòwe ni nígbàtí agbére ọ̀nkalẹ̀ ọ̀gá mi kan kọrin sí ó ní kúnnù mi dákun ò ṣaragírí
bàbá ń jàyè mùsùlùmù ọ̀rọ̀ bá kọjá ẹ̀kún ẹ̀rín láàrin òde bolúgbọ́n ó mú mọ́ra ni òde bárẹ̀sà ó ṣe sùúrù ẹran tó jẹ́ wà ló mú gbẹ̀gìrì sàn ọ̀nà ìbú lògùn mọ́lá bá wa kò sẹ́ni tó múra ìjà sílẹ̀ dé o òde bolúgbọ́n ó mú mọ́ra ni wọ́n fi wàásù fún ológun ìgbani tí ó dàbí pé kò sírú ẹ̀ ṣùgbọ́n ńjọ́ kan ni gbogbo ohun tó nírun lọ́mọ ìtàn tó rọ̀ mọ́ láìpẹ́ níbo bá yẹ ẹ máa rí wo nínú ètò wa Yorùbá máa sọ pé láti iléeṣẹ́ Muinet Entertainment ìgbà míì mo pòwe kan ní online jọ kan mo ní ìgbà tí ara bá tùgbẹ́ láàrin iṣu gbígbó bá gbẹ tán iṣu wọn á yà lọ ìtàn tó rọ̀ mọ́ láìpẹ́ a mọ̀ mú wá fún yín lọ́kàn ọjọ́ kan mo tó pè kan mo ní ọ̀gẹ̀dẹ̀ lówó kòkóyè kó tó digi burúkú bóun lọ̀gẹ̀dẹ̀ ṣe wo kòkóyè tó wá digi burúkú nígbà tá a bá gbé kòkó òfóòrùn á wá gbé ọ̀gẹ̀dẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọ̀gẹ̀dẹ̀ ni ó kọ́kọ́ dàgbà tí ọ̀nà wọlé kòkó lórí tóòrùn òfin ní ìyẹn gbẹ ṣùgbọ́n ń bọ̀ báyá tí kòkó náà tó jó rọ̀ sí ẹ̀kíní ẹ̀kejì tó ní pé kòkóyè ó ti fẹ́ mọ́ so àgbà náà láwàá rí pé ọ̀gẹ̀dẹ̀ ti náwó lé kòkó lórí ó ti dábò gíbo kò jẹ́ ọlálàáfíà ìhà la máa bẹ́ ọ̀gẹ̀dẹ̀ ìtọ́rọ̀ mọ́ ìtaàrò débẹ̀ tí a fi máa sọ pé àkọ́dá ó dàbí àwọn tí wọ́n jẹ́ olùkọ́ iléèwé ọlọ́run ní pé tí ń yà àwọn la fi wé ọ̀gẹ̀dẹ̀ ìgbà tí wọ́n ṣe olùkọ́ tí wọ́n kọ́ ọmọ dàgbà tó di gómìnà tán lọ́wọ́ di tí gómìnà ń sọ pé gbogbo tíṣà tí ọba ti wálé ìwé lásìkò ẹ̀dá dúró àwọn wà ń rìn ibẹ̀ lọ́wọ́ ní bàbá kílẹ̀ ń bẹ̀ mí fún nìkan lọ́wọ́ ní bàbá ẹ má bẹ̀ gómìnà mọ́ ṣùgbọ́n kí wọ́n rántí pé ọ̀gẹ̀dẹ̀ lówó kòkóyè kó tó wá di gíburú sẹ́ pé gómìnà tó rí ẹ bá pé yóò ronú pé àwọn ilé iṣẹ́ ni mo lè jẹ́ ìyà èèyàn pàtàkì láwọn olùkọ́ ó iṣẹ́ ńlá ni wọ́n ṣe kò sẹ́ni tí olùkọ́ ò ṣe lára ẹ̀ láàrin wa torí náà bọ́gẹ̀dẹ̀ bá yọ owó kòkóyè ká mọ̀ sọ di gíburúkú ìkànnù ọ̀pọ̀ o mo pè kan mo wò sùsù mo ní ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú Ádámọ̀ ń bàjẹ́ mo di bàbá tán inú ń bí gbogbo wọn ọ̀pẹ̀kẹ́tẹ̀ èèyàn kì í jẹ́ bẹ̀rẹ̀ ọ̀pẹ tí ọ̀gá wọn máa ń pè ní ọlọ́ọ̀wá ní àbí kan lẹ̀ Yorùbá ọ̀pẹ tó ṣe é náwó gé ìmọ̀ rẹ̀ ìgbọ̀ wá yá ni wọ́n à ń dàgbà àwọn tí a pè ní Ádámọ̀ kì í ṣe Ádámọ̀ Ádámọ̀ inú wọn ń bàjẹ́ nítorí pé ìgbọ̀ ọ̀pẹ ti ń ga tọ́wọ́ wọn ò tó mọ́ ìbànújẹ́ wọn náà nù ó dàbí ìgbà pé ọmọ tó wà lábà tá à ń rí ránṣẹ́ ẹran sìgá láọjà ẹran lẹ́kọ̀ọ́ kọ́sáré lọ kọ́sáré bọ̀ ọ wá ka primary 6 jáde lóko ní a bá mú lọ ìgboro ní ká secondary school eré ní àwàdà rí ó ti bó èkó ọmọ ti ríṣẹ́ ó ti di pàtàkì níjọ́ tí ó wà sábà lágbé ọdún kẹwàá àbí tó ń ti mọ́tò lọ wá ṣẹ́wọ̀n kó ti kú lẹ́ni alẹ́ ránṣẹ́ pé ó yá sáré lọ́ọ́ rà wá inú àwọn tí máa ran ó lè máa bàjẹ́ pé lágbájá ni ọmọ wòlá kò ṣe é rán mọ́ inú àwọn òbí ọmọ lọ inú àwọn olùdásílẹ̀ àfún yóò máa bàjẹ́ ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú Ádámọ̀ bàjẹ́ mo di bàbá tán inú ń bí gbogbo wọn mo tó wò kan mo ní àkàsọ̀ faratilé àkàsọ̀ tó faratilé ò lè yẹ̀ dànù láéláé ìtòrò tó so tó lóun ò faratigi ẹ̀fùfùlẹ̀lẹ̀ ní òwò ìtàn tọrọ mọ ẹ wò nínú Yorùbá máa sọ pé láti iléeṣẹ́ Muinet TV ìtòrò ẹ̀gúsí kan ní jẹ́bẹ̀ lóko yìí máa ń fa àgùnkì ni mo kàn pòwe wọn nítorí àwọn mímbẹ tó yẹ pé ńgbọ́n bá di gidi tán wọn á láwọn lọ́gàá àwọn ò ní bàbá ogun kò sí ìyàwó ọlọ́gbọ́n táǹtíṣẹ kò sí kéèyàn ọmọ ní bàbá bẹ́ẹ̀ bá fẹ́ jó lórí ẹgbẹ́ ẹnìkan ní ó nọmínéètì ẹ̀ tí ó dábàá ẹ̀ tí ó sì pò kìkì ẹ̀ tí ó fọ̀ gbàgbà balẹ̀ ẹ bá ń dìbò fún nígbà wọn bá dépò tán tí wọ́n á sọ pé òun ló ń dá ṣe irọ́ kò sí ìtòrò tó so tó lòun ọ̀faratigi ẹ̀fùfùlẹ̀lẹ̀ ní òwò ẹ máa bá wa ká lọ nínú ètò yín alárinrin Yorùbá máa sọ pé lórí ìkànnì Muinet TV eré o ìgbàgbà ẹ̀rọ yé mi pàdé. gbàǹgbà.